Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Wọ́n máa ń pè yín ẹ̀gbọ́dọ̀ dáhùn gbogbo kàn fẹ́ kẹ́ wáyé mi sí. Òun ló sì fàfà lọ́kàn balẹ̀ pé àfà mọ̀ wọ́n rí yìí sí ọlọ́run ó ṣe látàrí mi lára rẹ̀. Ẹlẹ́yin ò wá ṣe ti yín bẹ́ẹ̀, ájà rísítọ̀, báyé bá ń jáyé, bí ti ń jẹ yìí, báyé bá kò tí ò bá jáyé mọ́. Àdáwò tí ó ṣe tí wọ́n fi wá tilẹ̀kùn mọ́ yín, fún ọ máa bèrè tó fi pé kò sí nílé àti ẹ̀mọ́ bí ti ń ṣe ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ti wá yàtọ̀ bàbá ní ọdún láti fi ilé ìsìn nǹkan mí ni ó máa wí. A máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ sẹ́ẹ̀kì ọlọ́run níjọ́ gbọ̀n. Láàárọ̀ ìrẹ̀wẹ̀ lẹ́kùn wọ́tà. Afẹ́ dúpẹ́. Bọ̀ inú mi pé ń sú. Náà ó yẹ eyín. Ká ṣe báyìí báyìí bọ̀. Ẹ bá Yorùbá Nẹ́bí Muhammad. Ẹ dákun ẹ bá ń gbé sí àkàn. Ọlọ́jà ọjọ́ kan ẹ bá ń gbé sí àpá. Kẹ́ lọ fíìsì àwọn èèyàn yín kí wọ́n sì máa ń gbọ́. Kọ́pà ni ó jẹ́ wọn gúnlẹ̀ láyọ̀. Ojú tí ń ro àwa náà pàṣẹ dáyé jókòó pẹ́. Ẹ bá Yorùbá Nẹ́bí. Alájà ọ̀nà fún yín lọ́mọ pẹ̀lú gbọ́dọ̀ tẹ́ fi báàkì mi o. Wọn ò ní dọ̀tá yín. Ẹ sì ní kò láwùjọ lówó. Níbi oṣù gẹ́gẹ́ níbẹ̀ lówó wà. Àìdọ̀wọ́ ọbẹ̀ lówó yìí o. Bẹ́ẹ̀ni. Olówó lolóye. Àìfóyè fọ́mà àbẹ̀ṣẹ́. Olówó lolóye. Àìfóyè fọ́mà àbẹ̀ṣẹ́. Olówó lolóye. Ọ̀nà fún yín lọ́mọ pẹ̀lú gbọ́dọ̀ tẹ́ fi báàkì mi o. Wọn ò ní dọ̀tá yín. Ẹ sì ní kò láwùjọ lówó. Níbi oṣù gẹ́gẹ́ níbẹ̀ lówó wà. Àìdọ̀wọ́ ọbẹ̀ lówó yìí o. Bẹ́ẹ̀ni. Olówó lolóye. Àìfóyè fọ́mà àbẹ̀ṣẹ́. Olówó lolóye. Àìfóyè fọ́mà àbẹ̀ṣẹ́. Olówó lolóye. Mufadil Ogunsi. Ẹ ṣeun. Ọmọ ajé. Ẹ má ti lọ ká. Gbogbo ọmọ ajé. Ẹ ṣe ìyá mi. Ẹyẹ ìsàmú. Tọ́jú sí bí mi ní ọgbọ́n lọ́wọ́ èèyàn. Ìgbé ọgbọ́n lọ́wọ́ èèyàn. Káàtì ní kò máa gbowó mi. Ẹ jẹ́ kémi rí tí wọ́n ń jù bẹ́ẹ̀. Èmi àní ẹjẹ́ mi ó máa rí. Kò sí pẹ̀lú súnmọ́ bí. Èmi ni ó súnmọ́. Jẹ́mi ọlẹ́rẹ̀ kìíní kan. Ìyàwó mi máa ń ṣe ìgbéraga lójú àbò. Ìgbéraga ò dá. Sídá ẹlòmíì àmúlédè ẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ mọ́ mọ̀nà. Wọ́n gbà wípé o. Wọ́n gbà wípé àwọn ọ̀ka o. Àkòwò ọmọ ajé o. Kókó ká tó kà. Èló ni ọmọ tá a fẹ́ gbà. Ọ̀rọ̀ yá ìwà padà wá ti di pé kí ìyá adé lórí ọwọ́ mi. Ọ̀rọ̀ ti kú. Oṣòdì jẹ́nẹ́rà ajé Oṣòdì. Jẹ́nẹ́rà wà gbogbogbò. Another one is a Kakabi. Ọ̀rọ̀ yẹn ti kí n tẹ̀lé. Alájà Fatima olówó. Alájà Fatima. Kí ló dé gan? Ẹ dáadáa bá kò
alájà wa Fatima olówó Hamza gbogbo aláṣọ lọ́sọ̀dù ẹ̀yọ̀ ń bọ̀ ní Muhammad wọ́n á mi tẹ̀ ń pè ní ìgbà Mamida ẹsẹ kí n máa bó ṣe ń lọ. ìyá lọ́jà gbogbo Olúwọlé Àyíká Olúwọlé general orílẹ̀ Agége Mamida erelu ẹkú balẹ̀ mọ́ láàáwùlà wọlá wàsó nìyẹn ẹyọ bá nẹ́bì sáré tẹ́ máa ti lọlé. ẹ dákun láti Miftaudeen ẹ máa bọ̀ sà. Ajé Miftaudeen ẹ máa bọ̀ sà. Ìyá ọjà Olúwọlé. Masha Allah. Tí wọ́n yan fọ́tò yìí. Ẹ̀jẹ̀ súnmọ́ yìí ti wá súnmọ́ yìí. Bébí bá hàn bẹ́ẹ̀ kí ni ó ṣẹlẹ̀? Ìyá ọjà Olúwọlé. Ìgbà jẹ́ mọ́sílẹ̀ kọ̀ọ̀kan. Ẹni kan lẹ́mọ̀ ẹ sì pọ̀ bòbí jù. Bẹ́ẹ̀ bá kú Ọlọ́run ní kú. Bẹ́ẹ̀ yẹn bá kú Ọlọ́run ní kú. Èmi ti kọ́pẹ́sì bẹ̀rẹ̀ Ọlọ́run, èyí kọ́pẹ́sì bẹ̀rẹ̀ mi. Sakara tẹ́fẹ́ máa dàbò mí o, ó lè padà mú ìyá àjọṣe kọ̀ọ̀kan. Ìyá ọjà Olúwọlé, Mrs. Josephine, inú líle tọ̀, bẹ́ẹ̀ yẹn bá dúró sí yàn, kó tó mọ̀ bẹ́ẹ̀ nìkan kò sí lẹ́yìn o. Chief Mrs. Josephine. Chief Mrs. Josephine. Ṣé báwa lè lọ jókòó? Àwọn dà. Ọmọ Ibo, ọmọ Adébí, ọmọ. Àwọn dà. Ẹ bá wọlé o, àwọn tó Olúwọlé o. Ìyá ọjà máa wọlé o, olówó lòlóye, a kì í fòye lọ́mọ abẹ́ṣe. Olówó lòlóye, a kì í fòye lọ́mọ abẹ́ṣe. Pé wọ́n pé ọtún àti ọjà ẹjọ́ ọba bọ́jà give them space, give them away, let them walk in. Bọ́ọ̀lù small small, bọ́ọ̀lù. Ìyá lọ́jà, ọlọ́jà mi yóò dùn mọ́. Amina. Chief Mrs. Chief Mrs. Josephine Abeni Ado olówó ọ̀tún ìyálọ́jà general ní gbogbo Èkó ẹ̀yọ̀mbá ní Muhammadu Sallallahu alaihi wasallam. ẹ̀ṣẹ̀ ma tọ́lá fẹ́ fún ọjọ́ nẹ́ta ọ̀sán ló ń kọ́ nígbà mi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn Sunday 1,000 èmi ò fẹ́ bẹ̀rẹ̀ 100,000 lọ́wọ́ wọn ìyálọ́jà. Ọlọ́pàá general. Ìyálọ́jà. Ọlọ́pàá general. They put na our program o, na we dey do am. Na we dey do am. She dey do something, na we dey do am. Ẹjọ́ àwọn market leader tó kù ń bí. Àwọn abániṣe náà kọ́ dìde. Àtàwọn tọ́ba ọ̀rẹ́ wa náà wà tọ́wọ́ gbé níyì. Àwọn gbé mi níyì, gbé mi ga, dùn mí nínú, ayọ̀ mi kú, ọ̀rẹ́ mi dé, ọ̀rẹ́ mi papọ̀. Ẹ bá bọ́ bí, ẹ bá bá kọ́lẹ̀ wégele, tó wọ́n fẹ́ wégele fún mi, ó ń bẹ̀ wọ́n láti ẹ̀kọ́ ni o. Wọ́n náwó. Ó máa fún. Ẹ̀sùn ẹran iṣẹ́ mi lọ́wọ́ ní gbogbo ìgbà tẹ́ bá pe Ọlọ́run ṣiṣẹ́ tí náà yóò máa dáhùn. Àwọn yóò ní ṣá. Ẹ̀sùn gbé ìkẹyìn sílẹ̀ níwájú ọ̀rọ̀ bọ́rọ̀ kínní èmi àti yín fẹ́ nájà gbogbo owó tó wà níbí it's 180,000. Allah. Confirmation. Mo fún ilá yẹ kẹta. Mo fún ilá yẹ ká. Oya, ẹ̀yà jọ fi kankan lé. Tí ẹ bá yẹ pé yìí lẹ̀ ń wí nì. Pẹ̀lú ohun ẹ̀ nígbẹ́ lọ.
pẹ̀lú ògùn ọlọ́yin máa tẹ̀lé yín lọlé. àkáǹtì tó bá jẹ́ mi mo wí ni Masha Allah èmi wá fún ilé yẹn kẹ̀kẹ́ tó bá jù bẹ́ẹ̀ lọ. àkáǹtì ti tẹ̀lé tó bá yẹ pé ilẹ̀. tó bá jù bẹ́ẹ̀ lọ èmi fún yẹn bá yọ̀ ń bá nẹ́bì. sallallahu alayhi wa sallam. alájà rísíkà mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní oyè gángan ibẹ̀ láti gbowó. mi ò ní bára fún yín ẹnu ìyá ìmọ̀nà wàláhì èèyàn ni yín Ọlọ́run sì ń kọ́ sí yín ó wá ṣẹṣẹ kẹ́ ẹ máa mọ̀ tàmọ́tẹ́ bá mọ̀ ọ́ dà wọ́n gbẹ́nu mi sọ̀rọ̀ ni kò sí tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín tó ju 1 million naira wàláhì ìyá ìsìn mọ̀ kó ṣe mọ̀ òye mi fún rẹ̀ ló sì pé jáde ó sì ní 1 million náà lẹ́fẹ̀ẹ́ gbà ara mi wá tó pé nǹkan dé o nínú 1 million yẹn láti wá rí 180 yìí a ní mo fún yín láyè ká ebi rìn dé ìta gbangba láwọ̀ yìí alẹ́ mi fún yín láyè kẹ̀ka ajá rísíkọ̀ tá a bá yọ 180,000 kó nu 1 million ó kù 820 ó kù 820 ẹ kọ ṣẹ́ẹ̀kì. bẹ́ẹ̀ ni ẹ kọ ṣẹ́ẹ̀kì. ẹ̀yà ẹ ti fẹ́ jẹ̀ kẹ́ bọ̀ èló ló jẹ́ ajá rísíkọ̀ ó yá everything of it ó ti wà nínú kóòtù yín báyìí àti ṣú àtọ̀pẹ́ ẹ̀yin lẹ ní that's what I'm saying tó tún mọ̀ dára sọ gẹ́gẹ́ nìyẹn. èló rè é èyí ò pé wà so this is 15,000 naira make it 70. ní sọ pé 20,000 ẹ̀yin lẹ́yìn ń wí ti yín èmi ń wí tèmi ẹ̀yin ń wí ti yín ajá rísíkọ̀ ẹ̀tẹ́wọ̀ mi ọwọ́ ọ̀tún nìkan gbogbo tọ̀sán bá ṣe lòrú padà bèrè ìsíjà sí pé gbogbo tá a bá ṣe lọ́dọ̀ ìní ogbó padà bèrè lọ́wọ́ wọn ajá rísíkọ̀ èyí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ogbó padà á bèrè lọ́wọ́ yín ní padà bọ̀ á bèrè bóun ló sọ̀sán ọ̀sán yín lẹ́ ń lò dáadáa yìí ọba tó ní yín tó ní mí ó fàṣẹ sínú ọ̀rọ̀ mi táwọn kan ti mọ̀ ọ́nà àwọn tó bá mi gbé àwọn kan ò tí mọ̀ wọ́n ń dàgbìlá ọba mi kó má dalẹ̀ rúmọ̀ yín lọ́wọ́ ọ̀nà agbára tó lọ́n fún tọ́lọ̀ ẹ fi 10,000 tó wò. ọ̀rọ̀ alẹ́ lè ní sọ mi sọ̀rọ̀ sọ ọ̀rọ̀ alẹ́ ẹ fi 10,000 ẹ kà á kó pé ìmọ̀ mọ̀dánù àwọn èèyàn ló jẹ́ alájà 3,000 rẹ̀ ẹgbà kẹta tó bá yàtọ̀ sí ẹ má bá ń dà á lẹ̀ ẹ má bá ń dà á lẹ̀ ń rẹ̀ 4,000-5,000 rẹ̀ alájà ní 10,000 mo bèrè lọ́wọ́ tí 10,000 wọ́n pọ̀ jù mí lọ́wọ́ ti bèrè lọ́wọ́ yín ni ọkọ̀ yín wà ní ìyálẹ̀ jẹ́ fẹ́mi kí wàhálà ní wàhálà mo tẹ̀ ń bèrè pé ọkọ̀ yín ò sí mi ajá rísíkọ̀ àwọn èèyàn lẹ́ni àdáwò tí ó ṣe tí wọ́n fi gbé dínà sí yàn ọlọ́run ní jó kàn. àmín. nọ́mbà 2 rí alájà ẹ̀kún náà 10,000 ní ìníṣẹ́ o. pé kí ni ó dẹ̀tẹ́ sí náà. gbogbo tẹ́ ń ṣe láàárọ̀ yìí ọmọ ló máa sáyìn rẹ̀ fún yín lálẹ́. gbogbo ẹ̀ tí ó sáyìn rẹ̀ yín lálẹ́ kó mọ́kàn mọ́nà sùn. àmín. ẹ̀yin nìkan lẹ́ ń ṣiṣẹ́. Wallahi ẹ̀yin nìkan lẹ́ ń ṣiṣẹ́. Allah. ṣùgbọ́n pọ̀pọ̀pọ̀ lẹ́ ń ná fún wọn tẹ̀ kó jáde látàárọ̀. Allah. ọba tí mọ́sẹ̀ sọ̀rọ̀ kó sọ fún yín. àmín. lódìndín. lódìndín ni mo fẹ́. ìsàlẹ̀. sẹ́sẹ́ bí ìjà tó lọ. àánú rẹ̀.